Abimbola ló ń sọjọ́ bí o. ẹ̀jẹ̀ abájó ẹ̀jẹ̀ abayọ̀ ẹ̀jẹ̀ abájó Alimat Àjọkẹ́ òkúwe. ẹjẹ́ àbájó ẹjẹ́ àbáyọ̀ ẹjẹ́ àbáyọ̀ ẹjẹ́ àbájó torí bá a bá ró lóríire tí ń sọjọ́ bí bá a bá bá dúpẹ́ ò léèwọ̀ ìyá alálùbáríkà ìyá olóríire tí ń sọjọ́ bí lónìí làwa kí èmi ò kù fìdímọ̀ rárá kò ní lọ́jọ́ bí ẹni re aláàjà Misturar Oluremi Àṣàbí Owode ló gbé mi wá ó lẹ́yìn tí blessing àjájọ délùú òkè wéré já lọ káláyé retí sọjọ́ bí ń bẹ̀ ọlọ́jọ́ bí mo dé o pápá àjò gẹ́gẹ́ kọ́ tàbí rékèréké báyé bá bí ọ péjọ kílò tó kọ́ ọmọ péjọ ayọ̀ tọwọ́rọ̀ rẹ ni torí ẹni ọdún babaláyé kọ́ mọ́ ọdún pé ọdún ò léèwọ̀ gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kínní ọdún ìlà àyájọ́ oríkádùn rẹ tọdún èyí tọ́bọ̀ láyé mọ́ fi dúpẹ́ lọ́wọ́ Allah lókè ọlọ́jọ́ bí o gbogbo ẹbí tara tójúlùmọ̀ pátá ló kí ọ dáadáa wọ́n kí ọ kú ọjọ́ bíi tòní tọ́bọ̀ láyé yeye tó kún bọ̀ o ọmọ náà ò ní kánjú kú yeye tọ́pẹ́ ọmọ náà ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ wọn lárìn ń kọ́ rí ikú ò ní yára pa mo ní òtètè kọ́ sàmì ẹ̀ ọmọ rẹ gan ọ̀gbẹ́yìn rárá ó kí ọ dáadáa king ó ní kí n kí girama òun ó kí ọ dáadáa gbogbo àwọn ọ̀rẹ́ rẹ pátá wọ́n kí ọ tẹ̀sọ́tẹ̀sọ́ wọ́n kí ọ tológun látòrí àlàájà oyídàmọ́lá àlàájà bọ́lá làwà àlàájà olúbùnmi gbogbo ti USA náà nù ó jèrè àlàájà barakat àjọmọ́lé àlàájà mojísọ́lá sọ́táyọ̀ àwọn ti Jámánì gbogbo wọn ló kí ọ pẹ̀lú gbogbo ẹgbẹ́ mature like minded ladies wọ́n kí ọ dáadáa wọ́n lò ní fọdún èyí ṣàṣemọ́ orógbó ló ní kó o kó kọ́ ọ̀tọ́ kọ́ ọ̀pẹ́ láyé kánrin kéṣe kọ́ ọ̀pọ̀ láàárọ̀ ọlọ́jọ́ bí ó ìyá àwọn Abímbọ́lá àmọ́ bí ajá rẹ̀ wà lóbìnrin olóríire ó rí rùmúrùmú ẹni Òdùmarè tari búrìkì sí ọláàrin òní wálẹ̀ láéláé yára kọ́ sàmì ẹ̀ ọ̀yá o aláàjà Misturar ọ ní ń bọ̀ délé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ńlẹ́ o ọmọ wọn lábẹ́ Olúmọ Ẹ̀gbá mọ́lísà ní lákéjọ bí ọmọ agbóǹgbò àkàlà ọmọ asẹ́tìmù kíkan ńlẹ́ ọmọ yúmú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  lóró ké o àgbàtọ́ bá dún nùmúnùmù ó ṣòro jẹni ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ àfìrọ̀gbóyè fọkọ̀gbóyè àtẹwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ni bàbá yín fi gbóyè ní òwú lákéjọ bí ọmọ ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní wọ́n àforò èèyàn mi lé yín ẹni ìgúnyẹ́ funfun lẹ́lẹ́ kí n ro kankan mi nìjọ mo ṣe bẹ́ẹ̀ tán pẹlẹbẹ kí n bàbá yín gbélé mi lọ́wọ́ ìgbótúndẹ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní ẹ̀fọ́rò èèyàn mi mo tún ṣe bẹ́ẹ̀ tán mo gúnyẹ́ funfun lẹ́lẹ́ mo ro kankan mi nìjọ pẹlẹbẹ kí n bàbá yín tún gbélé mi lọ́wọ́ ǹgbọ́ wádẹ lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀wẹ̀ mo ní ẹ dákun ẹ dábọ̀ ẹ fi èdè nú ẹ̀fọ́rò èèyàn mi lé bàbá tó bí ọlọ́mọ wọ́n ní pé kí n tún gúnyẹ́ funfun lẹ́lẹ́ kí n ro kankan mi nìjọ mo tún ṣe bẹ́ẹ̀ tán pẹlẹbẹ kí n bàbá yín gbélé mi lọ́wọ́ wọ́n ní sẹ́mi ọmọ pé numúnumúnumúnumúnumúnumú lóró òkè o ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀dámọ́ sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ eégún mólú ọba márùn-ún ní bẹ́ẹ̀ lóde Ẹ̀gbá Aláké gbogbo wọn ni wọ́n ń dádé Olúbàrà ọba ni Àgùrá ọba ni Ọ̀sìnlẹ̀ ọba ni Olówó Òdùrọ̀ ọba ni Aláké Ẹ̀gbá ńkọ́ sẹ́mbẹ̀ lálàáfíà ara ọba ní í ṣe ẹ̀dámọ́ sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ eégún mólú ọlọ́jọ́ bí n bá ní wọ́n kí ọ̀hún òwúlẹ̀ sọ lẹ́nu ni ìyá mi Abímbọ́lá Àjọkẹ́ Alimat sódì mú ó ti sọdún èyí ná orí ajẹ́ kó o ṣe púpọ̀ lókè pẹ̀ aláàjà Misturar Oluremi Àṣàbí Owode ló ní kí n mọ̀ pariwo pé àṣèyí ṣàmọ́dún ṣẹ̀ mí.